Aláròyé máa wí o. Ó yẹ kí Tinubu lé Kyari ọ̀gá NNPC yìí dànù ni bí nǹkan bá rí bó ṣe yẹ kó rí ni torílẹ̀-èdè Nàìjíríà kì í sì ṣe ibi tí kálukú ti ń ṣe ohun tó bá wù tàbí ibi tí wàá bàjẹ́ ti borí ohun gbogbo débi ipá àwọn oníbàjẹ́ ló ń ṣe olórí àwọn aṣòdodo pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ nílé ìfọpo Port Harcourt láàrin ọjọ́ méjì síra wọn ìyẹn lọ́sẹ̀ tó kọjá yìí ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ kíjọba Nàìjíríà ti yọ Mele Kyari tí ṣọ̀gá iléeṣẹ́ náà dànù kí wọ́n lé e lọ bẹ́ẹ̀ ni kì í ṣe kí wọ́n lé e lọ bẹ́ẹ̀ ẹni tó yẹ kí wọ́n kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ ni kó lè wàá ṣàlàyé ohun tó ṣe gan-an kí gbogbo ọmọ Nàìjíríà sì fetí ara wọn gbọ́ ọ abirú jìbìtì wo rèé irú ìwà àkàwò làwọn èèyàn yìí ń hù sí wa yìí ṣé lóòótọ́ làwọn yìí fẹ́ fìwà àbàjẹ́ borílẹ̀-èdè yìí jẹ́ pátápátá ni wọ́n gbé gbogbo ọmọ Nàìjíríà dìde wọ́n gbé gbogbo wọn lọ́kàn sókè wọ́n láwọn ti tún lé ìfọpo Nàìjíríà tó wà ń pọ́tà ṣe àti pé lọ́jọ́ náà ni ó sì máa gbé táǹkì epo 200 jáde lójoojúmọ́ tí gbogbo Nàìjíríà ó sì máa lò ó àṣé lọ́jọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yìí lọ́jọ́ tí wọ́n láwọn sílé ìfọpo tuntun náà táǹkà epo 5 péré ni wọ́n lóòdù bẹ́ẹ̀ lepo tí wọ́n lóòdù kì í ṣe epo tuntun epo àtijọ́ tó ti wà nílé ìfọpo yìí látọdún 2016 ni ọdún 8 sẹ́yìn wọ́n lóòdù ńjọ́ kìíní nígbà tó dijọ́ kejì wọn ò lóòdù kìíní kan nígbà tó sì dọjọ́ kẹta ohun gbogbo di wẹ́lo báṣìírí ti ń tú bẹ́ẹ̀ làwọn èèyàn yìí ń fi rọ́ọ̀mì bò mọ́lẹ̀ wọ́n parọ́ náà títí tí wọn ò fi rí rọ́ọ̀mì ìpamọ́ nígbẹ̀yìn wọ́n ní kinní náà ti ń ṣiṣẹ́ àmọ́ díẹ̀díẹ̀ ni ta ni ó gbà wọ́n gbọ́ látìgbà tí wọ́n ti pariwo pé ilé ìfọpo náà fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ làwọn ọmọ Nàìjíríà kan ti jáde tí wọ́n ní káwọn èèyàn má gbọ́kànlé wọn o pé bí wọ́n ti ń parọ́ wọn rèé irọ́ burúkú ni wọ́n ń pa àti pé nítorí iléeṣẹ́ Dangote ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ariwo báyìí bọ́rọ̀ náà sì ti jẹ́ rèé nítorí lóòótọ́ kò sóhun tó láwọn èèyàn yìí lérè ju iléeṣẹ́ ìfọpo tí Dangote ṣẹ̀ṣẹ̀ ṣí yìí lọ lẹ́yìn tí wọ́n ti wá gbogbo ọ̀nà láti gbégi dínà fún ilé ìfọpo náà tí wọn ò rí ṣe àwọn náà sáré pé jípọ̀ mẹ́ta wọ́n láwọn náà ti jí ilé ìfọpo àwọn dìde ó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà táǹkà ni ó máa jáde láti bẹ̀ lójoojúmọ́ ọmọ orílẹ̀-èdè wo ni ó gbọ́rọ̀ ẹ̀ tínú ẹ̀ ò ní dùn pàápàá lásìkò tó jówó epo mọ́tò yìí níṣòro ẹni gbogbo nílẹ̀ wa àmọ́ nígbẹ̀yìn ẹ̀tàn àti irọ́ burúkú ni kí ló ń ṣẹlẹ̀ gan-an ohun tí ìjọba Tinubu gbọ́dọ̀ wádìí ni kí wọ́n sì fìyà tó bá tọ́jà àwọn tí wọ́n ń la aráàlú ní jìbìtì báyìí ohun tó burú nú ọ̀rọ̀ yìí tí ìjọba sì gbọ́dọ̀ túṣu désàlẹ̀ kòkò nípò owó burúkú kan làwọn èèyàn yóò lò láti fi ṣe ohun tí wọ́n ṣe yìí nígbà téèyàn yóò bá fi túdìí ẹ̀ wò bílíọ̀nù rẹpẹtẹ náírà wọn ó sọ páwọn ti ná kó tó di páwọn lè wá ṣiṣẹ́ náà lọ́jọ́ Ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ tó kọjá lọ àmọ́ tó jẹ́ yàwúyàwú lásán ni wọ́n fi ṣe iléeṣẹ́ NNPC lọmọ Nàìjíríà ní jìbìtì ni wọ́n ṣe gbájúẹ̀ ẹ̀ fún wa ìyẹn ló fi jẹ́ gbogbo àwọn tọ́rọ̀ náà bá kàn ló gbọ́dọ̀ lọ sí i láàrin ọ̀sẹ̀ kan yìí irọ́ táwọn nìkan ti pa rélùwéè púpọ̀ ò lè kó lọ ojúmọ́ kan irọ́ kan ni ọ̀tọ̀ ni wọ́n níye kan làwọn fẹ́ máa tà á ọ̀tọ̀ ni wọ́n láwọn ò tún sọ yí ẹ̀ mọ́ ọ̀tọ̀ ni wọ́n láwọn ilé epo NNPC nìkan làwọn sì fẹ́ tà fún nígbà tí ìyẹn ò ṣiṣẹ́ wọ́n lọ́dọ̀ Dangote làwọn ti ń repo bẹ́ẹ̀ Mele Kyari àtàwọn èèyàn ẹ̀ wá sí pọ́tà wọ́n dúró wájú àwọn oníròyìn wọ́n ní kinní náà ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ wọ́n ti jí ìdìde padà àwọn tí wọ́n mọ̀ ń pọ̀ repo bẹntiróòlù yìí ti sọ pé ilé ìfọpo NNPC yìí ò ní ṣiṣẹ́ láéláé wọ́n nílé ìfọpo àtijọ́ ni gbogbo ẹrù tí wọ́n sì ń dìlé lórí pé kó ṣiṣẹ́ yìí kò bá lára mu irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fẹ́ lò wọn ò rà á irinṣẹ́ àtijọ́ ni wọ́n ń rà èyí ló sì ń dorí kinní náà rù tó jẹ́ tó bá ṣiṣẹ́ ọjọ́ kan ọjọ́ 10 tàbí 15 míì kò tún ní ṣiṣẹ́ mọ́ ọ̀rọ̀ náà sì rí bẹ́ẹ̀ lójú gbogbo ayé báyìí tó fi hàn páṣíwèrè nìkan ni ó gbọ́rọ̀ tó bá jáde látẹnu NNPC gbọ́mọ́ toró ti hàn báyìí sí gbogbo ayé pé rọ́ ni wọ́n ń pa kí ló dé tí wọ́n ń parọ́ báyìí kò sídìí míì ń bẹ jù pé níbi irọ́ tí wọ́n ń pa yìí ni wọ́n fi lè máa gbépo bẹntiróòlù wọlé látòkè òkun bí ó sì járiwo tó pọ̀ díẹ̀ yìí tí wọ́n ṣe yìí ni ọgbọ́n wọn ò máa fi gbépo wọlé tí wọ́n lè po táwọn ń ṣe láti pọ̀tà ni bẹ́ẹ̀ owó epo náà ò ní torí ẹ̀ wálẹ̀ yóò máa lé sí i ni nítorí gbogbo owó dọ́là tó bá ń tìdí ẹ̀ yọ àwọn èèyàn yóò máa jí kó sápò ara wọn ni wọn ò sì ní mọ ohun tó ń lọ
nítorí irọ́ yìí náà ni wọ́n ó máa pa. Èyí tó ṣẹlẹ̀ yìí ò burú o, ohun tó dáa ni, nítorí ohun tí ó fọ̀nà hàn Tinubu àtijọba rẹ̀ rèé, tí wọ́n sì rí parungún àtakò tí létà nílé iṣẹ́ NNPC yìí jẹ́. Àmọ́ wọ́n gbọ́dọ̀ lò láti fi túnbẹ̀ ṣe ni, kí wọ́n lọ́gàá àgbà abẹ̀ dànù báyìí, kí wọ́n sì láwọn lọ́gàá tí wọ́n ń bá ṣiṣẹ́, nítorí inú odó kan náà ni wọ́n ń dọ̀rùn lásì. Wọ́n jọ ń tan gbogbo ọmọ Nàìjíríà jẹ ni, wọ́n jọ ń jalè, wọ́n sì jọ ń kó wa lówó jẹ ni. Tinubu gbọ́dọ̀ lé Kyari dànù àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ aburú yìí. Ohun tó lè mú Nàìjíríà dáa rèé, tí ó sì gba gbogbo ọmọ Nàìjíríà nínú ìnira tí wọ́n kó bá wa. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.